wákàtí obi tí wọ́n ti ń wò yìí àwọn Yorùbá wọn máa pèlè kan ní orí mi má jẹ́ kí n jayé ọmọ mi máyé ṣó ṣe ṣe kí èèyàn jayé ọmọ máyé. àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ti jayé ọmọ ẹ̀ máyé. bí báwo sà ẹ̀jẹ̀ àwò torí ẹlòmíì lè máa jẹ́ ǹsìn kọ́ mọ̀ pé ayé tó ń jẹ yìí o ti ń jayé ọmọ ẹ̀fà ẹ̀jẹ̀ fún ara ìlàwà. èyí tó máa ń fa ni pé oríṣiríṣi láti rí tó yẹ pé tọmọ wọn bá fẹ́ yàwó ibẹ̀ yẹn máa gbà wọlé sà tọmọ wọn bá fẹ́ yàwó bàbá ọkọ lọ́kọ máa bọ́mọ yẹn lásìkò kó lè bímọ. orò ìdílé wọn ni ẹni àbí kí ni àbáṣà àti wọn. nítorí ibi tí àwọn yẹn ti kira wọn sí tí wọn bá ṣe àwọn yẹn ò ní bímọ. ọ̀ṣẹ́ ìyàwó ò ní mọ̀ o àbí ọmọ náà ò ní mọ̀ pé bàbá wọn. báwo ni ìyàwó ṣe ní nígbà tí wọn bá ti jọ sọ tó ti mọ̀ nítorí àdàlẹ ayé ìdè. so àwọn yẹn máa ń sáré ọ̀là débẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni wọ́n wáyé débẹ̀ ẹlòmíì nígbà tó bá mú àsìkí àwọn ọmọ tó bìlífù kí wọ́n jẹ́ gbá wọ́n jáwọ́ bàbá àìmọye ilé ló kọ́ káàkiri ló ṣe gbá lọ sàwọ́ àwọn ọmọ ọ̀dẹ̀ níra one block tó náà máa fi ṣe ètí bàbá wọn ṣe lẹ̀ òun náà máa jókòó tì iná máa bá lọ. wọ́n ti jayé irú bàbá yẹn ti jayé ọmọ bàbá yẹn ti jayé ọmọ máa yé ni. tó bá ti wá jẹ́ àwọn ọmọ tó bá padà á fi kíní ẹ̀ lẹ̀ ṣáà máa lè maintain ẹ̀. àwọn ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ náà la rí táà ní dárúkọ wọn lórí atẹ́gùn tó gbé gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn máa padà ta tí wọ́n dẹ̀ tó ní jẹ́ kankan. ó ṣeé ṣe kí èèyàn jayé ọmọ ẹ̀ máyé. ètò tó simple jù lọ́dọ̀ àwọn kan táwọn náà ti rora wọn pé àwọn ò lè jẹ́ kankan. so bóyá bàbá tó ti gbìyànjú wá ní òṣùgbọ́n tẹ bá lè mú lára tàwọn ibà yẹn máa ń wo fíìmù sòótọ́ là ń kọ́ tá à ń wò yẹn. àwọn onísinimá tó ń ṣe sinimá yẹn ẹ̀kọ́ ayé òun ni wọ́n ń kọ́ wa kò ń ṣe àròsọkọ́ o àròsọkọ́ àmọ́ kò yọ pọ̀lọpọ̀ nítorí pé èyí tó ti ṣẹlẹ̀ iná fi ṣe sinimá bó ṣe wà nínú aláwọ̀ dúdú ló wà nínú aláwọ̀ funfun ló wà káàkiri gbogbo ayé. ṣùgbọ́n bẹ́ẹ̀ ní tàwa tiwa gan ló pọ̀ jù tí bíláàkì ló pọ̀ jù. tí Yorùbá yìí ló fẹ́ wọ́ọ̀sì jù ọlọ́mọdé ò burú fún wa. àmín. ìtorí ẹ̀ ló fi jẹ́ pé bí wọ́n bá sọ pé lágbájá yìí àfi kẹ́ ẹ tẹ̀lé àfi kẹ́ ẹ gbọ́rọ̀ ẹ̀ wọ́n rí pé èèyàn dáadáa òun ni ẹni dáadáa èèyàn tààrà òun ni tí Yorùbá bá rí pé wọ́n jẹ lọ́dọ̀ ẹ̀ jù ẹ worú àwọn ẹ̀yà òkè ọya mo láti yà ń bẹ̀ ẹ worú àwọn ẹ̀yà òkè ọya yẹn tó bá di pé wọ́n jókòó ń bẹ̀ tó jẹ́ pé ọ̀gá yẹn lọ́kọ́ ọmọ yẹn ń sẹ́ tọmọ yẹn wá níláárí ju wọn lọ wọn ò ní kúrò lọ́dọ̀ ẹ̀ o àwọn tó bá jẹ́ Yorùbá wọn á ní wọ́n ń sọ wọ́n bẹ̀ wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n ń ṣèkó bá a ṣàṣọ ní ètò máa padà ṣẹlẹ̀ yẹn sì jẹ́jẹ́. so báwo lè fẹ́ mọ̀ pé ayé tí mo ń jẹ lọ yìí mo ti ń jayé ọmọ bá. àìmọye àwọn tó ń jayé ọmọ bá yé. bọ̀ tí yẹn bá ti ń jẹ ṣó lè ṣe ní padà. bàbá inú mi tó kó sí yẹn ṣó lè ṣe ní padà ni ikú ní bọ́sọ̀ ọlọ́run ewúrẹ́ ni. ọmọ tó bá mọ̀ pé bàbá mi ti ń jẹ bàbá mi ti ń lo tèmi yìí sọmọ lè jára ẹ̀ gbà nírú lẹ́wù yẹn. ọmọ náà sáré tiẹ̀ ni. so ó ṣe ṣe kí èèyàn jára ẹ̀ gbà tó bá ní pé bàbá ti ń lo kíní lọ ó ti ń bá mi lo tèmi bàbá yìí ti ń lo lọ. òun ò lè mọ nígbà bàbá kú ló máa tó bọ́ sí i nígbà tó bá kú ló máa tó mọ̀. pé wọ́n ti lògbà ọmọ gbà. ìgbà tó bá kú ló máa tó mọ̀. orúkọ yín àti àdírẹ́sì fún gbogbo àwọn tí tó bá ń ṣẹlẹ̀ báyìí pé bí ọmọ kan ti akẹ́fí pé ó dàpọ̀ ti lògbà òun ṣé ó lè rí irú kálá abẹ́ gbà padà. ó lè rí gbà padà. kí ló ń ẹbọ kí ló ń ètùtù. kò ń sórí atẹ́gùn láti lè kà yẹn nítorí eré afẹ́fẹ́ la wà ẹni tó bá fojú rinjú pẹ̀lú wa nílé iṣẹ́ wa á gbà ní ìmọ̀ràn á dẹ̀ ṣe àwọn ètò bó ṣe yẹ kí ètò lọ á dẹ̀ padà dúpẹ́ fọlọ́run èsì ìgbà tó bá fìbọn wà bàbá ẹ̀ wọ́n fìbọn wá yẹ káàkiri ìyẹn ni solution. ìyẹn kọ́ ni solution. ìyẹn kọ́ ni solution. ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà fún kì í ṣe ìgbà tó bá fìbọn wá bàbá ẹ̀ wọ́n fìbọn wá yẹ káàkiri ìyẹn ni solution. ìyẹn kọ́ ni solution. ìyẹn kọ́ ni solution. ọmọ mi gan ò ní mọ̀ pé ìyá òun àbí bàbá òun lòún ṣẹ̀ nítorí àdéhùn tó bá ṣe nígbà tí tó promise bàbá ẹ̀ pé aṣọ yìí ó máa rà fún ẹ ó máa ṣe bọ́ ọ máa ṣàwọ́ tí bàbá ẹ̀ dẹ̀ dárí àwọn èrò ó nìkan ni ọ̀wọ́sọ ẹgbẹ́jọdá tí wọ́n tó dẹ̀ ti promise ẹ̀ bàbá yà á mọ̀ bínú sí tí ò dẹ̀ ní mọ̀ àníyà lórí ìyẹn lẹ́ni olóòtú
àníyàn lórí ẹ̀ ọ̀rọ̀ wà bí yẹn náà gan. ọ̀rọ̀ wà bí ìyẹn tó pọ̀. orúkọ yín àti àdírẹ́sì. olú iléeṣẹ́ wa wà ní number 1 Ìkẹ́olúwa street ní Fatade street ní Bàrùwá ní Ìpàjà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 080 38 46 7945. ẹ ṣé àdúpẹ́.